Aleykum salam. Ọlọ́pàá mẹ́ta àbí? Bẹ́ẹ̀ni, sọ. Ẹ pẹ̀lẹ́ o. Àpò rẹ̀. Ẹ ǹlẹ́ o. Bàbá wa rí Fúlàní. Ọlọ́run jẹ́ ká rí pẹ́. Ó mọ̀ mí? Ọlọ́run jẹ́ kẹ́mi ọlọ́gùn. Ó mọ̀ mí àbí? Àánú Ọlọ́run, ìfàyàbalẹ̀, àlékún gbígbàdúrà, Ọlọ́run bá ṣe fún mi. Àmín. Lérí ohun tí ó ṣẹlẹ̀ yẹn. Ohun tó jẹ́ kí n gba ibi tí mo gbà ni pé wàláì mo fi Ọlọ́run bá búra, mo fi jẹ́ kan ṣoṣo Ọlọ́run búra. Bí èmi lórí ìran sí yẹn báwọn, tó bá rí nǹkan sí yẹn gẹ́gẹ́ pé orí òde, oore òun yóò tó ẹni yẹn lọ́wọ́. Àmọ́ nínú ẹni tó nífẹ̀ẹ́ òṣùpá jù, mo fi ọba tó dá mi búra, èmi gbọ́ wá sí lẹ́yìn orin òṣùpá. Mo fi ọba tó dá mi búra. Àmọ́ bó ṣe wá rí nǹkan yẹn, máa ń gbé báwo ni mo sì lè ṣe. Tí ó sì wá rí nǹkan yẹn tó lè fi ṣe sàárà ní orí ẹ̀. Lájẹ́ kí n gbé gbá bí tí mo gbé gbá yẹn. Ló jẹ́ kó Àmì náà ti bá wọn ṣe àdúrà. Ló jẹ́ kó gbé ìgbà bí tó gbé ìgbà tó fi sọ pé òṣùpá máa kú ní January 10. Pípé kó lè rí. Pípé kó lè rí. Ohun tí inú mi ṣe rí nìyẹn. Inú rẹ̀ wo lórí bẹ́ẹ̀. Tí wọ́n ń fọlọ́run búra tó ń fẹ̀mí rẹ̀ búra òṣùpá ó kú ní January 10 ni. Àyìn pé kó ṣe sàárà. Kó ṣe gbẹnu rẹ̀ dákẹ́ járe, ẹnu ẹ̀ dákẹ́, gbẹnu ẹ̀ dákẹ́. Irú ìrìnrìn burúkú wo nìyẹn kó máa sọ fún odidi ọmọ èèyàn pé yóò kú ní January 10 ó tún wá ń fọlọ́run búra lórí irọ́. Ó tún fọlọ́run búra lórí irọ́. Ó wá ní kó lè rí òkè farabalẹ̀ tó bá fẹ́ kí òṣùpá rí pọ̀ orí nǹkan sí òṣùpá. Number 1, ìrí nǹkan sí ìyẹn tó lórí nǹkan sí ìyẹn rọ́bìṣì ni. Gbogbo nǹkan tó ń sọ tó máa ń sọ lórí prógrámù ìwọ àtọlọ́hun ẹjọ́ ń ṣe mítìnì tó wọ́n mọ̀ pé rọ́bìṣì ló ń ṣe yẹn ṣá. Ó mọ̀ ṣá. Ibi tó tiẹ̀ wá bá dé yìí gan ó ti wá bá dé subhana rabbika báyìí. Ìwọ ọmọ kékeré tó wá sọ nǹkan báyẹn jáde lẹ́nu wípé ọ̀tá òṣùpá máa kún January 10 ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ níbo ló ti rí tó wá sọ nǹkan báyẹn jáde fídíò ẹ wá go viral káàkiri gbogbo àgbáyé ó wá ní kó òṣùpá lè rí. Ó mọ̀ pé bá bu àyà ńlá ló ti kóra ẹ ló ti rọ́ọ̀lù níjọ́ tó ti ṣe gbogbo tó ń ṣe àwọn ẹran màní. Ṣé mo ṣe fídíò lẹ lórí rí? Mo rí pé òun wá tó jẹ ni àmọ́ ọ̀nà tó gbà pé òun wá tó jẹ yẹn ọ̀nà aburú ni ọ̀nà tí Islam faramọ́ ni. Wà ní òṣùpá òkú ọ̀tá rẹ̀ máa kún January 10 ta ló sọ fún ẹ sọ́lọ́run ló pè ẹ́ jókòó ló sọ fún ẹ. Ìyẹn jẹ́ ó tún sọ̀kan náà jẹ́ òní ó ní gbogbo àdúrà táwa bá ṣe tí gbogbo ayé bá ṣe òní gbà àfi tó bá dákọ̀ àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ayé tá ni wọ́ tá ń dákọ̀. Sórí ìmọ̀ràn tí màá gbà ẹ́ fúnra ara ẹ̀ tí màá gbà ẹ́ fúnra ara ẹ̀ ni pé wá gbogbo ọ̀nà bó ṣe máa yọjú sí wa. Wá gbogbo ọ̀nà bó ṣe máa yọjú sí wa. Ìyẹn kọ́kọ́ jẹ́ number 1 torí pé tó o bá yọjú sí wa àlùwárà kì í àbí mi ò mọ̀ kọ́ rẹ gangan tó ń jẹ́ o bó ṣe pè mí tó dákọ̀ mí lè sí ó yà mí lẹ́nu. Tiye tó o bá yọjú sí wa ó léwu fún ẹ àwọn ò ríran sí ẹ ìjọba ló máa mú ẹ odò èmi ò kí ń tọ̀yàn ìjọba máa mú ẹ tó bá ló fẹ́ jẹun ó fẹ́ jẹun pé ó fẹ́ máa ṣe nǹkan jẹ́jẹ́ ọ̀nà tó ń gbé ìgbà yẹn ọ̀nà tí ò dá ní àwọn tó ṣe bẹ́ẹ̀ lánàá ó kó parun ni wọ́n padà wọ̀. Wà á bọ́ sórí social media wà á mọ́mọ́ léjeléje kan dání wà á máa ní
ó ti nǹkan ti ṣẹlẹ̀ o wọ àtọ́lọ́hún ẹjọ́ ń ṣe mítìnì wọ àtànábì wọ́jú ànábì Musa lọ ojú ànábì Muhammad lọ irú ẹ̀dá wo ni ẹ ná irú ẹ̀dá wo ni ẹ ọmọkùnrin yìí tó ń ṣe báyìí ọmọ ọdún mélòó ni ẹ. bẹ́ẹ̀ náà sọ pé ó lọ sọ́dọ̀ Portable náà jọ wo ni wọ́n ṣe ń send fídíò yẹn sí mi ni why all this. Saheed Òṣùpá máa kú ní January 10 ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ó mọ̀ pé ó ti dáràn ó mọ̀ ẹ̀ṣẹ̀ ńlá tó dá ìṣá ó mọ̀. ó wá sọ gbogbo àgbáyé ṣé wọ́n lè ní irú Saheed Òṣùpá nú ẹbí ẹ kó o máa sọ pé kó kú ní January 10 dá mi lóhùn náà. ó lè sọ̀rọ̀ mọ́ ni. ó gbàdúrà kú sí olólùfẹ́ wo òṣìwò ni ẹ ṣé n tó wá sọ yẹn dáa ṣé nǹkan tó sọ yẹn dáa ìyàwó ẹ̀ ń bẹ lógìjó ọmọ ẹ̀ ń bẹ lógìjó ṣé n tó ṣe ìwà àtọ́lọ́run jọ ń ṣe mítìn níbo lẹ ti jọ ń pàdé. mo ń gbọ́ àwọn ọmọ kékeré bẹ̀rẹ̀ sí àwọn ọmọ ọlọ́run náà jókòó tí ẹlẹ́gbẹ̀ẹ́ jọ ń ṣe mítìn níbẹ̀ yẹn náà. Why all this? ó pè mí sí òun dárúkọ mi ó tiẹ̀ mọ̀ mí. èmi ti nífẹ̀ẹ́ yín tipẹ́tipẹ́. ó nífẹ̀ẹ́ mi o torí mi ò nífẹ̀ẹ́ o mi ò ní tán ẹ o mi ò nífẹ̀ẹ́ o nígbà tó ti bẹ̀rẹ̀ gbogbo àwọn rọ́bìṣì tó ń ṣe yẹn èmi ò nífẹ̀ẹ́ rárá o ẹni bá sọ pé òun nífẹ̀ẹ́ bàbá olórí burúkú lónítọ̀hún yẹn ò tẹ́nìkan bá lòun nífẹ̀ẹ́ pẹ̀lú ọ̀nà tó ń rìn yẹn ọ̀nà parun ló ń rìn yẹn náà ọ̀nà parun ló ń rìn yẹn ó wá ní onífẹ̀ẹ́ yàn. gbogbo nǹkan tí mò ń bá ẹ sọ yìí èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ torí mo rìkọ́ọ̀dì ẹ dáadáa èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ o èmi nìkan kọ́ ni mò ń bá ẹ sọ gbogbo ayé ni wọ́n ń bá ẹ sọ mo kàn ń gbẹnu wọn sọ̀rọ̀ ni. ókè ń sìn tó ń sọ́n sí níbẹ̀ wàá padà ókè kí ló fẹ́ ṣe sí tó ṣẹlẹ̀ yìí má jẹ́ kí n gbẹnu ẹ sọ̀rọ̀ kí ló fẹ́ ṣe sí tó ṣẹlẹ̀ yìí. kí ló fẹ́ ṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ irú fídíò tó ṣe fún Saheed Òṣùpá yìí kí ló fẹ́ ṣe sí. mo ti ṣe àdúrà mo sì ti ṣe sàárà lórí ẹ. ok o ti ṣàdúrà o ti ra àgbò àbí o ti ní kó ràgbò funfun o ti bá Saheed Òṣùpá ràgbò funfun o ti sàárà lórí ẹ àbí. ok èló làgbò tó rà ká fún ẹ lówó ẹ. kí ló sọ. ìwọ ṣe fọlọ́hún ó dáa kò sí wàhálà let's wait and see ṣe bọ́n di 10 ló dá fún Saheed. èmi wàláì èmi ò kí ń tàn yàn mo post fọ́tò ẹ̀ lánàá mo dẹ̀ sọ pé kò síbi tó lè hide sí wọn a máa mú ẹ ibi tó wàá rọ̀ lẹ́yìn wọn ti mọ̀ a máa mú ẹ wàá jìyà tó ṣe yẹn dáadáa ni pẹ̀lú wàá jìyà tó ṣe yẹn wàá jẹ́ tí ò kí ń ṣe díẹ̀ ni o wàláì a máa mú ẹ mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ o ó dàbọ̀.